لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إنه زاد المعاد لا رتني إن شاء الله تعالى أما ما تسواجو أرى يوسى أن يوسى تعالى محمد صلى الله عليه وآله وسلم to call ummah and by extension to call gbogbo aráyé torí pé tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá ti call ummah gbogbo aráyé náà ló ti kọ́ báyẹn. Olúwa ní wa ma arsalnaka illa rahmatan lil alamin. Olúwa láàrin wa Muhammad sallallahu alayhi wa sallam àbí kó máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáláyé. Nínú àwọn ọ̀nà tí àwọn gbà ní àlàáfíà gẹ́gẹ́ bí Islam ṣe là kalẹ̀ tó fi kọ́ wa, òun náà ni látara àwẹ̀ gbígbà as-siyam. Ìmọ̀ gbà àwẹ̀ kí ẹ máa gbà àwẹ̀. Èèyàn máa ń fi àwẹ̀ gbígbà èèyàn fi máa ń lálàáfíà. Ẹ lọ wo dáadáa nígbà tá a bá gba Ramadan tán, ìyẹn lọ wo dáadáa tá a bá gba Ramadan tán, ara ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí máa ń yá gágá látara ibi tó panú láwọn ọ̀sán Ramadan yẹn. Lọ wo dáadáa ẹni tó máa ń gba Monday and Thursday, lọ wo àwọn náà dáadáa, ara wọn máa ń yá gágá. So ká gbàwẹ̀ ká máa gbàwẹ̀. Àwẹ̀ ọ̀ranyàn ni àbáwọn àwẹ̀ àgbàgbọ́rẹ́ ọmọ jẹ́ sábàbí àlékún àlàáfíà. Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n máa wọ́n ọ̀rọ̀ tó pọ̀ wá lábala siyam yẹn, ṣùgbọ́n torí àsìkò àwọn òbíkára tún gbẹ́sẹ̀ lọ síbi báàbù tó tẹ̀lé. Báàbù yẹn náà sí leléyìí ọ̀rọ̀ afárá pẹ́ ti àwẹ̀ gbígbà, torí báàbù yẹn ó fẹ́ máa ṣèkìlọ̀ fún wa nípa ìmọ̀ jàjẹjù, èpè kí ẹ máa jẹ oúnjẹ àjẹjù. Lọ́pọ̀lọpọ̀ ọgbà àìsàn ló máa ń dá sílẹ̀ lórí ara. Wọ́n ní faslun fi hadiyi sallallahu alayhi wa sallama bil ihtimahi bitakhum wa ziyadati fil akli ala qadri al hajati wal qanun alladhi yanbaghi mura'atuhu fil akli wash shurb. Wọ́n ní ìtọ́sọ́nà látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam níbi máa dáàbò bo oríkèéríkèé ara látara tí a ń tìbò ẹnu, àti ìtọ́sọ́nà tó wá lọ́dọ̀ rẹ̀ nípa kéèyàn máa jẹ oúnjẹ kọjá tí èèyàn ní bùkátà sí, àti òfin tó yẹ ká mójútó níbi oúnjẹ jíjẹ àti nǹkan mímu. Islam kọ́ wa ní everything. Ara ìtúsí máa ń bí àwọn kèfèrí, ara tó máa ń bí wọn nínú nìyẹn pé ẹ̀sìn yín gbogbo nǹkan ló dá sí. Bẹ́ẹ̀ ni o, kò sí tí Islam wa yóò dá sí. Ara oríire tó ń bẹ nínú ẹ̀sìn tàwa nìyẹn. Kò sí issue kan tẹ́ fẹ́ mention báyìí Islam ò sí kíni o tí ó dá sí. Kódà kó jẹ́ mustajad, ó jẹ́ new issue, ẹ máa rí kíyàs fún nínú àwọn nǹkan tó ti lọ. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó sàsọ tẹ́lẹ̀ nípa ká má máa jàjẹjù. Wọ́n lọ́wọ́ ní Musnad àtàwọn ẹgbà wa mi nínú ẹgbà wa tí Al-Miqdad bon Ma'di Karib tó gbà wá. Lọ́gbọ́ tí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam sọ pé Al-Miqdad bon Ma'di Karib radiyallahu ta'ala anhu. Ó ní Ànábì sallallahu alayhi wa alihi wa sallam sọ pé ma mala'a adamiyyun wi'a'an sharra min batnihi. Ọlọ́mọ Ádámà kan kò ní nǹkan kan tó fẹ́ rọkún tó le tó ikùn rẹ̀. In tó le
fọ́mọ Ádámù kan láti rọkún tó tó ikùn rẹ̀ ò sí. Ọmọ Ádámù ní bùkátà sí kó máa ju nǹkan sẹ́nu kó máa bọ́ sínú agbẹ̀ǹdù rẹ̀. Wọ́n ní tá a jẹ ó ṣàgbà tá a ṣe. Ní tá a fẹ́ jẹ sẹ́nu ó ṣàgbà kí ni o. Tó ń jẹ ò bá tí ì sí nínú àríṣe kí ni o àríṣe kankan. Yorùbá bọ̀ wọ́n ní tí ebi bá lọ nínú ìṣẹ́ ṣe kí ni ìṣẹ́ bù ṣe. If you are poor and hunger is not in the poverty, gbàgbé ẹ̀. Torí gbogbo à ń sá sókè à ń sá sódò wa torí kí ni o kí là á jẹ ni kí là fẹ́ jẹ. Torí oúnjẹ lẹ́wọ̀n ti fi ń sá káàkiri táwọn èèyàn bá jí jáde láàárọ̀ tó ń lọ gbùdùgbùdù nítorí kí ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé àwọn wá kí ni lọ, àwọn wá oúnjẹ ọjọ́ àwọn lọ, àwọn wá oúnjẹ ọjọ́ àwọn tó kí ni àwọn wá lọ. So oúnjẹ pàtàkì nínú sẹ̀mí ayé, ó pàtàkì débi pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam a máa sáde ọlọ́run ọba kú níbi ebi. Ó ní Allahumma inni a'udhu bika minal ju' fa innahu bi'sad daji'. Ànábì sallallahu alayhi wa sallam Olúwa mo sáde ọ kú níbi ebi torí pé ebi ọ̀rẹ́ burúkú tó máa ń bá ní sùn tí lè mọ̀ ni. Kó ló wá má fi ebi pa wá o. Tó o bá jẹun látàárọ̀ ọjọ́ kan tó fi di alẹ́ tó wá gbé sùn bẹ́ẹ̀, o ò jẹun láti àárọ̀ ilẹ̀ ọjọ́ kan mọ́, o ò jẹun láàárọ̀, o ò jẹun lọ́sàn-án, ó tún dalẹ́ o tún jẹun, a'udhu billah. O wá lọ sùn bẹ́ẹ̀, o wá lọ gbé ebi yẹn sùn bẹ́ẹ̀, bi'sa daji' bi'sa ọ̀rẹ́ burúkú ló fẹ́ bọ́ sùn yẹn o. Tó bá ló díjú lágo 9 alẹ́ àì bà tó bá di ago 10 ó sì kí ni o ó lajú wàì kí ló jẹun. Ebi ni ló mọ yí kiri lórí ibùsùn bó ṣe yí sọ́tún ló mọ yí sósì lójú ló mọ ṣe wàìwàì lára yóò wọn kúrìrì. Ebi kò sípa alágbára ṣe tó bí alágbájá o alágbára mọ̀ ní. Tí ò bá jẹun fáwọn ọjọ́ kan tí ọmọ ẹ̀ bá ti alágbára kí alágbára ṣe o yóò fìdí jẹlẹ̀ ni. Ebi ló ń jẹ́ bẹ́ẹ̀. Ànábì ní bi'sa daji' sallallahu alaihi wasallam. Ó ní ọ̀rẹ́ burúkú tí máa ń bá ní jí ni. Ebi a máa jí yẹn lẹ́bi aago 3 òru tó jẹ́ òmọ́sá wàìwàì. Ànábì sallallahu alaihi wasallam ní tí ó le jù fọ́mọ nìyàn láti kún kẹ́kẹ́ ó náà ní kún rẹ̀. Ànábì wa ní sallallahu alaihi wasallam ó ní bi hasabi bin Adama luqaymat. Ó sì tó wá tó ọmọ Ádámà kọ́kàn nílò kaimat àwọn òkèlè kéékèèké mélòó kan ti tó fọmọ Ádámà yukimna salbahu. Òkèlè kéékèèké mélòó kan tí ó fi gbẹ́yìn rẹ̀ dúró ó ti tó fún dání o. Allahu Akbar. Bá ṣe sọ pé bí wọ́n pa yẹn láì bí ń pa mí o. Tó bá ti rí alákọ̀ọ́kọ́ tó lọ lè gbùn tó rẹ ẹlẹ́ẹ̀kejì tó lè lè gbùn tó rẹ ẹlẹ́ẹ̀kẹta tó lè lè gbùn kí ló ṣẹlẹ̀ ojú rẹ̀ wá sí kí ni o. Ó sì máa wálẹ̀ kó o tó rí òkèlè mọ́ ìwà ara rẹ̀ ti balẹ̀. Bíbalẹ̀ ara yẹn òkèlè mẹ́wàá tó rẹ̀ yẹn tára rẹ̀ ti balẹ̀ yẹn ó ti tó ọ. Alábìlú sọ kí ni o ó ti tó yakfik ṣùgbọ́n ojú òní sí kí ni pé tí mo jẹ́ látàrọ̀ ẹ̀bá ilé yìí wọ́n gbọ́dọ̀ rẹ̀ yín ẹ̀ àmàlà bàtàrí máa parí ẹ̀ tóbi ká parí àmàlà bàtà ká parí ẹ̀ bàjàǹjàn problem wa ń bẹ lẹ́yìn ẹ̀. Ìtànàbí sallallahu alaihi wasallam tó ń wá wá ń sọ̀rọ̀ rẹ̀ lélẹ́yìí. Ànábì ní fa in kana labudda fa'ilan
tọmọnìyàn bá fẹ́ jẹun tó rọgbọ́n dá sí pé ó jẹun Ànábì sallallahu alayhi wa sallam ní fasulutun li ta'ami ikùn rẹ̀ tá à ń sọ yẹn jẹ́ kí ìdá kan kó jẹ́ fóúnjẹ yẹn, ìdá kan nínú mẹ́ta ikùn yẹn kó jẹ́ fóúnjẹ tó fẹ́ jẹ yẹn. Oúnjẹ kónkóló báyìí a máa ṣara lóore ju oúnjẹ ràbàtà lọ. Because bó bá ṣe jẹ oúnjẹ ràbàtà tó bẹ́ẹ̀ náà ni wàá ṣe fún agbẹ̀ǹdù rẹ níṣẹ́ ṣe tó. Ìdí nìyẹn pé téèyàn bá jẹ oúnjẹ ràbàtà sùn tó pọ̀ jàkíà àjẹ́ ó jẹ burúkú tó jẹ́ tó ṣe wọ̀ kíá tó fi sùn bẹ́ẹ̀ ó mọ̀ yí kiri ni ribed ò ní lè sùn because àwọn oúnjẹ yẹn fẹ́ digest àwọn gbogbo enzymes tó ń bẹ nínú ẹ̀yẹn bẹ́ẹ̀ sí kọ́nu biology yẹn gbogbo àwọn tó máa ń jẹ́ kó jẹ́ digest nínú yẹn ó ti gbéṣẹ́ fún àwọn ò ní sùn mọ́ táwọn náà ò bá ti sùn búrò yẹn ò ní ṣe kí ni o kò ní sùn bí wọn náà ò ṣe ní sùn náà. Òtẹ́gbọ́n yẹn tó mọ nímọ̀ bá ló jẹ́ ó ti mọ digest àwọn enzyme ó ti wọ́n sí kí ni àwọn gbogbo tó máa ń digest oúnjẹ wọ́n ti wọ́n sí kí àwọn náà ti lọ sùn wàá dẹ́ ẹ̀bàsùn kan ti tó àfà ẹ̀bàsùn kan ó ti tó àbílàjì sù bí kò sọ pé máa parí mẹ́fà ẹ dákun ẹ bá mú iṣu àpẹẹlà mẹ́fà. Arábìnrin wa fúlùtù li sharabihi ìdákejì nínú okùn rẹ̀ fílẹ̀ fún mi mo mi sóyẹ yẹn ẹ̀rẹ́kọ́ mẹ́yẹ ẹ̀kọ́ ní látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam lè rí mú mi lè sí kíni o àfọ̀dọ̀ Ànábì Muhammad ẹ̀kọ́ sallallahu alaihi wasallam ọ̀rọ̀ táwọn bí sọ yìí ọ̀rọ̀ tó sọ yìí kò sẹ́lòmíì kò sẹ́dá alààyè míì tó sọ rẹ́ẹ̀rì kódà tó fi dórí àwọn tó máa ń sọ etiquettes of meal bó la ṣe máa ń jẹun wọn ò kí ń sọ. alábìíní pínkù ẹ sí mẹ́ta ìkan fún oúnjẹ ìkan fún tó fẹ́ mu omi tó fẹ́ mu momi dáadáa fún oúnjẹ díẹ̀ tó jẹ. wọ́n ní wà fúlùfún li nafasihi wà fúlùfún ó fi ìdá kẹta tó kù lẹ̀ fún mímí sókè àti mímí sílẹ̀. Má jẹun tán débi pé ó ní di oxygen ká ló wá fíìsì oxygen sí ọ nímú lẹ́yìn ìgbà tó ti jẹun tán tó ló ti jẹ́ kí ni ti jàjẹjù jàjẹjù. Ààrẹ ẹ̀kọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tó káwọn sàábé nìyẹn lọ wò dáadáa tó bá jẹ oúnjẹ ní kékeré oúnjẹ kékeré ló jẹ ó súnmọ́ kó jẹ́ pé ò ní tètè lọ toilet torí pé tó bá digest tán ara mọ assimilate gbogbo ẹ̀ ara nídìí gbogbo ẹ̀ nǹkan tó máa kù tó jẹ́ waste tó wà lọ yàdànù ó máa kéré kàn ní dẹ̀ láàmú yóò kọ́ra store síbi kan sọ́tí yé yóò store sí rectum àbí abẹ́ẹ̀kọ́ kò ní dẹ̀ láàmú wọ́n tó ń jẹ́ bá lọ pọ̀ jù láàrin 1 hour àdé tó tọ́lẹ̀ because system yẹn máa dà rectum ó tètè full tí rectum bá sì ti full yóò push ẹ lọ mórí o kò lọ sí toilet at the end of the day tó máa kù lára tí ó ṣe ọ láǹfààní oníṣègùn ó ní pọ̀ lọ́wọ́ àwọn oúnjẹ tí wọ́n bá jẹ́ ra bàtà tí wọ́n bá fẹ́ tì í jáde ọ̀pọ̀lọpọ̀ ẹni ìdá jẹ́sẹ̀ lọ wò ó ẹni láwọn ọmọ kéékèèké tá à ń tọ́jú yẹn tó bá jàjẹ́ jù tó bá bẹ̀rẹ̀ sí í ṣègbọ̀nsẹ̀ àwọn nǹkan tí ò dá tí wọ́n jẹ ẹ mọ̀ sí gidi bí ẹ̀wà ẹ mọ̀ nínú gbọ̀nsẹ̀ wọn ẹ̀rọ máa jẹ àgbàdo kùrùkùrù tó ẹ rí àwọn àgbàdo yẹn àbí ẹ̀kọ́ ṣé mo ẹ rí ni ẹ mọ̀ nínú gbọ̀nsẹ̀ yẹn wọ́n tó bá jẹ oúnjẹ tó kéré wọn bá ẹ̀ ní rí traces àwọn ìdọ̀tí yẹn ní rí inú oúnjẹ tó jẹ kókòlá kó ṣàánú. Kódà kéèyàn momi jù omi tó bá momi jù ó ní problem omi mímu ò tún gbọ́dọ̀ pọ̀ jù lára àwọn oúnjẹ tá à ń jẹ ìpele mẹ́ta ló ní mọ̀rùtábàtul hájà kó jẹun ní bùkátà sí ma wọ́n kọjá rẹ̀ ìyẹn lára kọ̀ọ̀kan ẹlẹ́gẹ̀jì mọ̀rùtábàtu alikifáyà kó jẹun kó tó ó jẹun ó sì tó ọkọ̀ jàjẹ́ jù
àfáàdìsá mọ́tàbà ẹlẹ́ẹ̀kẹta mọ̀rẹ̀tábàtú alfadula kó jajẹ́ jù ìgbà táwọn lè jajẹ́ jù àwọn ìgbà nígbà táwọn lè jajẹ́ jù ìgbà tó jẹ́ pé àìrò oúnjẹ jẹ àsìkò yẹn kò sóúnjẹ bóyá ti ń jẹ gàrí láàmú gàrí lọ́sàn-án gàrí lálẹ́ láti bí ọ̀sẹ̀ kan ẹ wá lọ bí ìnáwó kan wọ́n fẹ́ serving rice o lè gba pléètì méjì tàbí mẹ́ta kó fi di ọmọ hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu ọmọ wa ẹ̀pá gbogbo ẹ̀rọ ibi wọn pa Mádínà àbí tí irú oúnjẹ jẹ ẹni kana ulazimu rasulallahi ala mini ibatani ẹni mọ́ wà lọ́dọ̀ anábì pé bí a máa rí nǹkan jẹ ibi a máa pátá pé tó bá ń lọ nígboro Mádínà a máa ṣubú lílẹ̀ àwọn ọmọ pé wọ́n pé mọ́júnú ká wọ́n máa bí amínà jùnú pé mi ò sí jáwé eré ebi ló jẹ́ ṣúlẹ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhu a máa sùkúta mọ́kùn kátẹ́gùn wọn bá ṣe gé ni o wá dìjọ́ kan wá lọ́dọ̀ anábì àwọn agbé wàrà olómi anábì ṣàdúrà sí wàrà yẹn àwọn sàbí wa mú àbúrò àlọ́ ló sáfà àwọn èèyàn wọ́n mú wá lórí Abu Hurairah àbúrò wa mú gbẹnupá anábì ní kó mu sí ó tún mọ́ gbẹnupá anábì ní mu sí ó tún mọ́ ọ̀rẹ́ arábí kò síbi tó fẹ́ gbà lọ́mọ só mú yóò ń gánà tàbí yọ̀ǹda kó ṣe kí ni o mú yóò dáadáa torí pé àwọn ibi kan ṣe kí ni ti pa á síwájú so àwọn conditions báyìí ló lè mú wa jẹun táì jẹ támọ̀rànjú kan wáyìlá ìwọ̀nba ló ń jẹ ilé náà ni summary tó wà ní báàbù yìí ọ̀rọ̀ pọ̀ mẹ́ o but summary tó wà ní báàbù ìmọ̀mọ̀ ìjàjẹ́jú oúnjẹ nínú tíra Zadul Ma'ad nìyẹn so inshallah ta'ala tàwa tún pàdé nínú tíra yìí a bọ̀ sí faslun fi hadiyi sallallahu alaihi wasallam fi mu'alajati al-marad kó rà náà bí ṣe máa ń tọ́jú àìsàn ní láàmà yẹ̀wò ní ìjọba tó pàdé wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbatihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.